lórí kéèsì tí ń ṣẹlẹ̀ yìí pẹ̀lú Alhaji wa Akeugbagold àfáà Saidi Shittu ọ̀gọ̀rọ̀ àwọn àfáà nílẹ̀ Yorùbá wọ́n dákẹ́ wọ́n ń wòran kọ̀ọ̀kan mi ilẹ̀ Yorùbá ò mà gbọdọ̀ bàjẹ́. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Ilẹ̀ Yorùbá ò mà gbọdọ̀ bàjẹ́. Fídíò tí wọ́n wá ṣe yìí mi ń wá láti wá take side o. Mi ń wá láti wá take side. Ṣùgbọ́n ṣé bọ̀rọ̀ ṣe ń lọ yìí? Ṣé bí gbogbo ó ṣe máa wòran rèé? Ṣé bá ṣe dákẹ́ rèé? Kọ̀ọ̀kan mi tó bá kẹni tọ́kàn wá ń kọ́. Mo fẹ́ kẹjá lọ́mọ o. Alhaji Akeugbagold ọmọ ìyá mi ni nínú Islam o. Àfáà Saidi Shittu ọmọ ìyá mi nínú Islam o. Alhaji Akeugbagold ọmọ ìyá mi nínú Islam o. Tọ́rọ̀ bá wá rí báyìí kí ni ká ṣe? Arẹ́mọ́jà kan ò sí ajá má parí ẹ̀ ní ọ̀dá. Kò sí bí kò sáwùjọ tíjà ò ti ń ṣẹlẹ̀. Kò sáwùjọ à ń fi majority gbé jura wa lọ ní. Bí àwùjọ kan ń bẹ o láàrin àwọn àwùjọ kan o wọn kì í jà níbẹ̀ o níbo náà ti jà. Àwa títí mùsùlùmí kí ló dé títí wa ti ń pọ̀ jù. Títí wa ti ń pọ̀ jù. Ẹ dákun dẹ́ẹ̀dẹ́ mìíràn ọ́ ẹ jí á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ̀sìn Islam nílẹ̀ Yorùbá níbo ní lọ. Ẹ̀sìn Islam nílẹ̀ Yorùbá níbo ló dorí kọ níbo ní lọ. A máa lajú kalẹ̀ ìjà la máa ń bára wá jà. Àwọn tí máa ń kó dúkìá wa tí wọ́n ń pín láàrin ara wọn àmọ́ rí tí wọ́n rò mọ́ ìjà la máa ń bára wá jà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá wa tí wọ́n nílò ìrànlọ́wọ́ wa owó tó yẹ ká fi máa ràn wọ́n lọ́wọ́ ìjà la máa fi ń bára wá jà. Kóòtù la máa fi ń gbéra wa lọ ẹjọ́ la máa fi ń bára wá ṣe. Sébàsì wa máa bá lọ yìí tó yẹ kí àjọ pawọ́ papọ̀ kájọ máa béèrè ìtọ́jẹ́tọ̀ Islam ìtọ́jẹ́tọ̀ ọmọnìyàn. Bóò ni ìgbà yí gbádùn ọmọnìyàn láàrin ìlú báwo ló ti fẹ́ jẹ wá lógún. Àwa mùsùlùmí lánàá tó jẹ́ pé àwọn lọ́yà àwọn ọlọ́pàá àwọn sọ́jà àwa ni wọ́n wá ń bá tí wọ́n wá sábà wa tí wọ́n máa ṣe yẹsà tí wọ́n máa dọ̀bálẹ̀ tí wọ́n ní ká máa ṣàdúrà fún mi àfa owó rèé. Àti wá lọ ń sábà wọn lénìí. Gbogbo àwa àfa àwa ní fálùmọ́ lọ́dọ̀ sọ́jà àfa ò ní fálùmọ́ lọ́dọ̀ ọlọ́pàá àwa àfa àní fálùmọ́ lọ́dọ̀ adájọ́ àní fálùmọ́ lọ́dọ̀ àwọn lọ́yà àní fálùmọ́. Àti wá useless sí ara wa to the extent débi pé tí àwọn ọlọ́pàá bá pàdé wa lórí títì wọ́n ti wá àwọn gangan ti wá yẹ̀yẹ́ wa wọ́n ti yẹ̀yẹ́ àfa nígbà tá a ti yẹ̀yẹ́ ara wa. Àwọn sọ́jà ni wọ́n máa wá fi owó ká wa mọ́lẹ̀. Àwọn ọlọ́pàá náà wọ́n ń gbé owó wá bá wa àfẹ́ máa ṣàdúrà fún akíkó kí n má rí wàhálà lẹ́nu iṣẹ́ mi. Àwọn ọlọ́wà ń gbé owó lọ bá wọn lọ́fíìsì afẹ́ ṣẹjọ́ mo fẹ́ rán ọmọ ìyá mi lẹ́wọ̀n mo fẹ́ rán lágbájá lẹ́wọ̀n ẹ wá lọ bá mi gbé lágbájá ẹ wá lọ bá mi àráàsì ẹ ẹ wá lọ bá mi àrẹ́sì lágbájá owó rẹ̀ àwọn làwọn ń lọ fi owó bẹ àwọn tí ó jẹ́ pé àwọn ni wọ́n wá ń fi owó bẹ̀ wá lánàá pé ẹ ṣàdúrà fún wa. Àti wá di ẹni tí àwọn ọlọ́pàá ń rí gẹ́gẹ́ bí àgómọ òwò gẹ́gẹ́ bí oúnjẹ àti wá di oúnjẹ fún àwọn ọlọ́pàá. Àwọn àfáà àti wá di oúnjẹ fún àwọn lawyers àwọn àfáà àti wá di oúnjẹ fún àwọn adájọ́. Tí ẹjọ́ bá ṣẹlẹ̀ láàrin àfáà nígbà kan àti gba owó lọ́wọ́ àfáà kọ́lọ́pàá ó tó lè gba owó lọ́wọ́ àfáà ẹ̀rú ọmọ bá ní pé àfáà tí n bá gbowó ìsí òní di wàhálà. Tẹ́lẹ̀ lánàá àwọn àfáà tá a bá fínú fídọ̀ fún ọlọ́pàá lówó yóò máa sọ fún agbẹ́ ẹ̀fọ́ owó lẹ̀ ẹ má wọ̀rí torí pé ẹ̀rù á máa bà láti gbowó lọ́wọ́ wa. Ṣùgbọ́n lẹ́ni àwọn ọlọ́pàá ti ń bìlì wa àwọn ọlọ́pàá àwọn àfáà wa jẹ́ tí ọlọ́pàá ń bìlì. Ẹ lọ mówó wá torí ẹjọ́ tẹ́ ẹ fẹ́ ṣe ẹ lọ mówó wá ká lè bá lọ bá yàrá ẹ̀sì ẹ̀ńtẹ́lẹ́ ká bá yàrá ẹ̀sì àwọn àfáà làwa ń gbé owó làwa lọ fi ká àwọn ọlọ́pàá mọ́lé àwọn àfáà làwa ń gbé owó làwa lọ fi ká àwọn sọ́jà mọ́lé
àwọn àfáà rẹ̀ wọ́n ń gbé owó lọ́wọ́ lọ fi ń bẹ àwọn George ẹ wo bí tá a bá yára wa dé ẹ wá ayé wa lóde kọ̀ wá sí àpẹẹlẹ kankan lára ẹnì kankan máa nú àfáà débi pé táwọn ọlọ́pàá tán bá wá pàdé wa lẹ́gbẹ̀ẹ́ títì tá a bá pàdé àwọn ọlọ́pàá lórí títì tán bá ti ní bá àfáà rè wọ́n ti wá rí pé oúnjẹ dé síbùtù ẹ kọ̀ wá sí àpẹẹlẹ kankan fún ìran àfáà mọ́ látara pé à ń bára wá ṣẹjọ́ à ń gbéra wá lọ bá wọn wọ́n ti rí pé owó ń bẹ lọ́wọ́ àwọn àwọn lọ fún wọn lówó àwọn fi owó ń bẹ̀ wọ́n láwọn tó jẹ́ pé àwọn ni wọ́n máa wá bá wa tá a máa ń gbowó lọ́wọ́ wọn àwọn tó jẹ́ pé àwa là ń gbowó lọ́wọ́ wọn lánàá tí wọ́n ń bẹ̀ wá ládùúà pé àbẹ́ ẹ bá wa ṣàdúà ká lè ní promotion ẹ bá wa ṣàdúà kí n má rí wàhálà lẹ́nu sẹ́ẹ̀mì ọlọ́pàá ò wá ká wa mọ́lé mọ́ àwa la wá ń lọ ká àwọn ọlọ́pàá mọ́lé torí pa fẹ́ ṣe case mi ń ṣe tán láti take part mi ń wá láti take part lọ́dọ̀ Alhaji Akeugbagold mi ń sì wá take part lọ́dọ̀ àfáà wa Saidi Shittu mi ń sì wá take part lọ́dọ̀ Alhaji Akeugbagold báwo la ti fẹ́ ṣe ra wa lọ́kàn ìtọ́ báyìí mi nìyẹn ẹ dákun mò ń bẹ̀yìn ni mo fi Al-Qur'ani bẹ̀yìn ẹ dákun báwo la ti fẹ́ ṣe ra wa lọ́kàn gbogbo ẹ̀yin bàbá wa nínú ẹ̀sìn ẹ dákun ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ jẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ Alhaji Akeugbagold ẹ dákun gbogbo tí àfáà Saidi Shittu bá fi sẹ́yìn ẹ dákun mo bẹ̀ ni ẹ jè sínú ẹ má bínú gbogbo tí àfáà Saidi Shittu bá fi sẹ́ gbogbo àfáà nílẹ̀ Yorùbá abẹ́ ni ẹ dákun ẹ má bínú ẹ jẹ́ ká jẹ́ kí wàhálà yọ lọ sinmi ẹ dákun àti fẹ́ dá láṣẹ jù lójú àwọn èèyàn lórí social media gbogbo àwọn àfáà ẹ dákun ẹ méjì ayé ẹ̀yà ara wa mọ́ ẹ méjì àfi ọlọ́pàá ara sí ara wa mọ́ ẹ méjì àṣetán ẹ méjì àránra wa lẹ́wọ̀n mọ́ ẹ méjì àgbéra wa lọ kóòtù mọ́. eléyìí tí ń ṣẹlẹ̀ báyìí láàrin lórí ọ̀rọ̀ Alhaji wa bàbá mi nì Alhaji wa Akeugbagold tí wọ́n fẹ́ justice lórí ọ̀rọ̀ tó dà wá papọ̀ pẹ̀lú àfáà Saidi Shittu ọ̀rọ̀ yìí tó ti ń fa nǹkan mi lẹ́sẹ̀ níta ń pè ní ẹjọ́ ọlọ́run méjì àrẹ́jọ́ ọ̀rọ̀ yìí tí tó ti ń fa nǹkan mi lẹ́sẹ̀ tó bá lọ fẹ́ bá èèyàn kan jà má rò pé èèyàn kan yẹn lọ fẹ́ bá jà máa múra pé ọ fẹ́ bá èèyàn ọgọ́rùn-ún kan èèyàn kan jà torí bẹ́ẹ̀ tó fẹ́ bá jà yẹn òun náà ní èèyàn bí ọgọ́rùn-ún èèyàn kan lára ìjà máa ń ràn ní o ogun tẹ́ ń wò yẹn it is very easy to start difficult to end impossible to forget báwo ogun ṣe rí nìyẹn o ogun dùn ó dùn dálẹ̀ ogun rọrùn láti bẹ̀rẹ̀ ẹ lọ ẹ wo Palestine nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ogun wọ́n bẹ̀rẹ̀ wẹ́rẹ́ lẹ́ni kò rọrùn fún wọn láti hẹ́ndì ogun tẹ́bá wá hẹ́ndì ẹ̀ impossible to forget wọn à lè gbàgbé táyé òfin parẹ́ pẹ̀lú wàhálà àti ìjàmbá tó ṣe ìkọ̀kan náà wọn ìtẹ́nì kọ̀ọ̀kan wọn lùsì wọn à lè gbàgbé táyé òfin parẹ́ lóòótọ́ gbogbo wọn lágbó àgbẹ̀ àfáà Saidi Shittu wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ mistake lọ́dún àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tí bàbá wa Alhaji Akeugbagold ń béèrè ẹ̀tọ́ ni o wọ́n sì béèrè ń tọ́ da wọ́n sì torí tó béèrè ní pé káfáà Saidi Shittu ọ̀tọ̀rọ̀ apology bó ṣe yẹ kórí nìyẹn ṣùgbọ́n kán dà kan kí wọ́n ṣe pẹ̀lú fífúyẹ́ torí pé ọ̀rọ̀ yìí ti ń bá mo kó mo rò wá o èèyàn kan làbá Saidi Shittu tó jẹ́ pé ó ní ọgọ́rùn-ún èèyàn ẹgbẹ̀rún èèyàn lára èèyàn kan l'Alhaji Akeugbagold àwọn náà ní ọgọ́rùn-ún ẹgbẹ̀rún èèyàn lára mùsùlùmí ni Alhaji Akeugbagold mùsùlùmí ni àbá Saidi Shittu bó ti ẹ̀já sí pé n tí Alhaji Akeugbagold rìkwẹ́sì látọ̀dọ̀ àbá Saidi Shittu kì í ṣe ń tọ́ yẹ kí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa rìkwẹ́sì lọ́dọ̀ wọn kan tó ṣe kò yẹ kí èèyàn kan kó ṣẹ̀ṣẹ̀ sọ fún àbá Saidi Shittu fún apology intentionally èmi rò pé ó yẹ ká àbá Saidi Shittu intentionally kí wọ́n ṣe apology fúnra wọn látara àṣìṣe táwọn náà mọ̀ torí pé àwọn náà ti gbà pé àwọn ṣe àwọn mistake kan àwọn náà gbà pé àwọn ti ṣe àwọn mistake kan lórí àwọn
ọ̀rọ̀ tí wọ́n sọ lórí social media pẹ̀lú àwọn bàbá nígbà tí wọ́n ṣe program. Èmi ò rò pé kí Alhaji Akeugbagold bóyá àwọn lọ́yẹ kẹ́lẹ̀tẹ̀ máa sọ pé kí Alfa Saidi Shittu ṣe apology intentionally láì tí ẹ̀ ní gbé wara ẹni lọ kóòtù. Lèmi rò pé ó yẹ ká Alfa Saidi Shittu ṣe apology fúnra wọn láì tí ẹ̀ sọ kankan fún wa pé ó yẹ kó pé Alfa Saidi Shittu compulsory ọgbọ́dọ̀ ṣe apology. Ní èmi ò ní bí mi ṣe rò ó tí mo ti rò pé Alfa Saidi Shittu náà ti ní ìtẹ́sà pé àwọn máa ṣe apology. Mo wo ọ̀rọ̀ ń bá wọn mo rò bẹ́ẹ̀ pé Alfa Saidi Shittu ó ṣeéṣe káwọn náà ti ní ìtẹ́sà pé àwọn fẹ́ ṣe apology. Ṣùgbọ́n tíjà bá ti dé orin máa dòwe. Tíjà bá ti dé orin máa dòwe. Ẹ wá wo ọ̀rọ̀ ẹni ṣe ń lọ yìí yọ tabalé yọ taboko. Ọmọ tabalé ọmọ taboko. Alhaji Akeugbagold wọ́n fa àwọn ọ̀rọ̀ kan yọ ló fi já sí pé inna nìkàlá makasani falabuda min takwimihi bi ta'ammuli qabla romihi hatta yakuna musiban. Ìtí ń jẹ́ ọ̀rọ̀ sísọ ọlágbára púpọ̀. Ẹnu ọ̀rọ̀ tí Alhaji Akeugbagold ẹnu program tí wọ́n ṣe tí wọ́n ti sọ̀rọ̀ ìfẹ́ ti sọ̀rọ̀ Alhaji Akeugbagold kì í dẹ̀ ṣe pé láti yẹ̀yí Alhaji Akeugbagold sì sọ̀rọ̀ yẹn o. Àwọn ń ṣàlàyé ọ̀rọ̀ ni o ṣùgbọ́n nínú àlàyé ọ̀rọ̀ tí wọ́n sọ Alhaji Akeugbagold yọ pọ́ìntì méjì kan tó jẹ́ àṣìṣe sí ọ̀dọ̀ Alhaji Akeugbagold tó dẹ̀ dùn Alhaji Akeugbagold tí ọ̀rọ̀ máa ń fà nìyẹn o. Pẹ̀lú bẹ́ẹ̀ mi náà bí mo ṣe rọra ń sọ̀rọ̀ yìí a ti máa rí àwọn tó jẹ́ pé ọ̀rọ̀ tí mo ń sọ yìí wọ́n á ti máa yọ àwọn ẹ̀rọ sí lẹ́nu ọ̀rọ̀ mi pé àbá yìí tó lòun ní take part ọ̀rọ̀ tó sọ́mbì kò bójúmu ìyẹn tó sọ́mbì kò bójúmu ìtàn pè lọ́rọ̀ nìyẹn o. Ọ̀rọ̀ lágbára pọ̀ o. Ọ̀rọ̀ ju ẹni tó ń sọ lọ. Ọ̀rọ̀ ó ju ẹni tó ń sọ lọ téèyàn bá fẹ́ sọ̀rọ̀. Tahammal tudirak èèyàn gbọ́dọ̀ ronú dáadáa kéèyàn ronú dáadáa kó jókòó kó gbé ọ̀rọ̀ yẹ̀wò dáadáa kí n tó fẹ́ sọ yẹn kó lè bá a ṣe déédéé ibi tó fẹ́ sọ bá o. Ọ̀rọ̀ lágbára pọ̀ o. Alhaji Akeugbagold ti sọ̀rọ̀ nígbà tí Alhaji Akeugbagold sọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n lánàá. Ẹ wo àwọn ọ̀rọ̀ Alhaji Akeugbagold tí wọ́n yọ tí wọ́n ní wọ́n ṣe sọ yẹn ò tẹ́ àwọn lọ́rùn pé wọ́n fi rídíkù àwọn ni àwọn ọ̀rọ̀ láìkí bí wọ́n ṣe sọ yẹn. Àfáà mi àṣẹ Ọlọ́run kò ní bàjẹ́ yọ ọmọ dáa ni ẹ ní irun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Àwọn àfáà ilẹ̀ Yorùbá bóun la ṣe fẹ́ ṣe tí gbogbo ogun yìí tí ó fi lọ sí lódodo tá a bá ní ká sòdodo ọ̀rọ̀ èmi ò kí ń bá yẹn parọ́ o. Ìpìlẹ̀ wàhálà orí social media lẹ́ni ibi tó ti bẹ̀rẹ̀ náà lọ́dọ̀ Alfa Saidi Shittu o èmi ò kí ń bá yẹn burọ́ o. Ṣùgbọ́n Alfa Saidi Shittu ti wá kábàámọ̀ wọ́n sì ti àwọn náà ti rí pé táwọn ṣe yẹn ọ̀dá. Bó la ṣe wá fẹ́ gbà wọ́n bó la ṣe fẹ́ jọ lo ìjọmọ̀ ìyá bó la ṣe ní dẹ́yẹ síra wa. Alfa Saidi no accepted kódà Alfa Saidi Shittu gan náà accept. Wọ́n gbà pé àwọn ni àwọn dá gbogbo wà lórí social media lẹ̀. Kò sẹ́ni tó lè sọ pé kì í ṣe Alfa Saidi Shittu gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ lórí social media ìpìlẹ̀ rẹ̀ ọ̀dọ̀ Alfa èmi ọmọ tọ́bọ̀ wá jẹ́ pẹ́ lómi ń bẹ jẹ́ ká mọ̀ o ṣùgbọ́n mi o ẹni tí èmi mà tó jẹ́ ìpìlẹ̀ gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ lórí social media Alfa Saidi Shittu ni gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ó ti wáyé sórí bíbẹ́ sóòlù ògùn orí fífọ́ ẹni ó bá ti ṣẹ̀ tó bá ti ṣàbámọ̀ tó ronú pìwàdà kò sí tó burú níbi kájọ ṣe áfù fúnra wa ká ṣe àmójúkúrò fúnra wa. Tọ́rọ̀ bá ti wá ń dogun ẹjọ́ tá a wá ń fi ọlọ́pàá yẹ̀ yí ara wa eléyìí ò bójúmu báwo la ṣe fẹ́ tí àwa mùsùlùmí ìsìláàmù ilẹ̀ Yorùbá kí ló dé tá à ń dojú tira wa Islam nílẹ̀ Yorùbá wa àdójútì ti pọ̀jù. Àwọn ọlọ́pàá ti wá rí wa gẹ́gẹ́ bí ẹni tí wọ́n máa fi jẹun. Àwọn sọ́jà ti wá rí wa gẹ́gẹ́ bí ẹni tí wọ́n máa fi jẹun.
àwọn lọ́ọ̀yà ti wá rí wa gẹ́gẹ́ bí ẹni tí wọ́n máa fi jẹun láwọn tó jẹ́ pé àwa là ń gbowó lọ́wọ́ wọn tẹ́lẹ̀ àwa máa gbowó lọ́wọ́ ọlọ́pàá ni tí a sì hàn tún fún pé àǹtú eléyìí ni ọlọ́mọ àwẹ̀ kó o lè bá a máa ní ìgbéga lẹ́nu iṣẹ́ àǹtú eléyìí ni ọlọ́mọ mú kó o má bá a bọ̀ sọ́wọ́ ọlọ́wọ́ kásìtà àbọ̀ má bá a jẹ́ tiẹ̀ àwọn ọlọ́pàá wàá gbéra wọn wá káwa mọ́lé mọ́ ijó ni mo ti gbowó lọ́wọ́ ọlọ́pàá ijó ọlọ́pàá ti wá bá mi pé àfá ẹ bá ti àǹtú ọlọ́pàá wàá bá wa fún àǹtú mọ́ sọ́jà wàá bá wa fún àǹtú mọ́ àǹtú ayẹta àwọn lọ́yà àwọn àwa bá wa pé ẹjẹ́ àfẹ́ bá wa sí àǹtú ká máa rẹ́jọ́ ṣe fún alówó mọ́ àwa la wá ń lọ kó owó ńláńlá bá wọn bá fẹ́ ṣẹjọ́ àwọn ọlọ́pàá wá ń gbowó lọ́wọ́ wa kọ̀ wá sí ìmọ̀ àwọn ń dìbò wa ọlọ́pàá wa ń lọ ká àfa àmàlé àwa jẹ́ kọ́lọ́pàá ọmọ pé àfa ò jẹ́ kankan ẹ lọ ká mọ́lé ẹ gbàgbádá lọ́rùn ẹ̀ ẹ lọ mú kò jẹ́ kankan ẹ lọ mú bó ṣe ní kan lọ mú kò jẹ́ kankan o ìwọ náà ti jẹ́ kankan lọ́dọ̀ wọn mọ́ ẹ lọ gbàgbádá lọ́rùn ẹ̀ kò jẹ́ kankan kò sí kankan tó lè ṣe ó fúyẹ́ kò sí kankan kò ní kankan ẹ lọ mú àwọn ọlọ́pàá wa lọ máa bá ṣìnkan àgbogbo àbá wa ń sá fún ọlọ́pàá láwọn ọlọ́pàá tí máa ń sá fún àbá àtẹ́lẹ̀ láwọn ọlọ́pàá tó jẹ́ pé tá a bá pàdé wọn lórí títì wọn yìí béèrè ìwé wọn ní béèrè kankan wọn kàn sọ pé àbá ẹ máa lọ àwọn adìẹ tó jẹ́ pé tó bá ti rí wa wọn ní dá ẹni tí kì í sá àbá àdúró mọ́ àwọn àbá náà wà báàkì àbá ẹ̀ báàkì dáadáa ẹ sí bùtù yẹn kí àwọn fẹ́ wọn kankan kí jẹ́ kó fẹ́ wọn kankan nínú bùtù wọn fẹ́ fi wá jẹ ní torí wọ́n mọ̀ pé àwọn àbá àwọn tí a ti ṣe é fi jẹun. lélẹ́yìn tí ò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ alájà káwọn wa bẹ̀rẹ̀ sí ní ṣe expatiate lórí ọ̀rọ̀ tí alájà Akeugbagold sọ wọ́n wá ń yọ ẹ̀rọ nínú ọ̀rọ̀ alájà Akeugbagold ṣé a rí pé ọ̀rọ̀ yẹn ti mú negative impact lọ́rọ̀ yẹn mú wá báwọn alájà Akeugbagold dẹ̀ sọ̀rọ̀ yẹn kì í ṣe pé láti tàbùkù alájà káwọn o mọ́gbọ́n tó ń tọ́ sọ o wọ́n sọ ọ̀rọ̀ yẹn ní sísọ pé àwọn tí àbá Saidi Shittu tí wọ́n ti fẹnu kàn tó sì yẹ kí wọ́n make apology ṣùgbọ́n nígbà tí alájà káwọ́lá ó jáde wọ́n yọ àwọn ọ̀rọ̀ tẹ́lẹ̀ ají Akeugbagold sọ wọ́n yọ wípé ó tàbùkù àwọn ó rí dínkù àwọn bẹ́ẹ̀ alájà káwọ́lá yọ nìyẹn o ẹ dẹ́kun ṣé ẹ rí pé ọ̀rọ̀ yẹn ti escalate instead tó yẹ kí aláàjì Akeugbagold kí wọ́n rí sympathy láti ọ̀dọ̀ alájà káwọ́lá negative something ni wọ́n tó rí bẹ́ẹ̀ o negative something ni wọ́n tó rí bẹ́ẹ̀ ló fi já sí pé ìjà tí ń bẹ́lẹ̀ yìí ibi tí yọ parí sí kọ̀sẹ̀ tó lè predict ẹ̀ o ìjà tí ń bẹ́lẹ̀ yìí ó ti fẹ́ di géèmù o ẹ dákun mùsùlùmí àti mùsùlùmí tá a bá wọ́n bára wá jà lórí pé a fẹ́ cascos mo fẹ́ ká lọ wòye sáàyè ní o gbogbo ẹ̀yin bàbá wa nínú ẹ̀sìn ẹ mọ́ sún o. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.